Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o. Àmín. Ọ̀tọ̀ ní tí bàpò àpò náà ò ní gbẹ. Àmín. Ẹ bá ti tọwọ́ bọ̀ ẹ máa mú ojú. Àmín. Ó yẹ bá gbé bẹ́ǹchì wọlé. Ẹ bá gbé bẹ́ǹchì wọlé. Bàbá rèé, gbogbo ojú bàbá Otolo. Bàbá Otolo kan báyìí. Bàbá ẹ jókòó yín. Bàbá yóò dá fún yín. Àmín. Ṣé ẹ̀yin lẹ kọ́lé ni bàbá? Bàbá mi ló kọ́. Bàbá yín ló kọ́. Ẹ̀yin ò tí ì kọ́lé s'Ògbómọ̀ṣọ́. Bàbá yín ló kọ́. Ọdún bàbá Otolo la wà. Bàbá kí lórúkọ yín gangan? Orúkọ mi ni Mustapha Bakare. Mustapha Bakare. Bàbá wọn tọ́dún mélòó tẹ́ ti ń ṣe tíátà báyìí? Ó ti pé bí ọdún mẹ́rìndínláàádọ́ta. Kí ló ń jẹ́ báwọn? 46 years ẹ̀bí àwọn wòlíì. Bàbá ẹ rí àánú gbà. Nígbà tẹ wá síbàdàn àríra ẹ ṣàlàyé àwọn kankan. Ẹ ní bàbá kí n sọ ń tẹ̀sán gangan. Ẹ ní ìyà ń jẹ mí. Bẹ́ẹ̀ni. Bó ló ti jẹ́ bàbá? Ṣé bí ṣiṣẹ́ ilẹ̀ ń ṣe bó ló ṣe jẹ́? Bẹ́ẹ̀ni. Ibi ọ̀rọ̀ tí kò bẹ̀rẹ̀ ni pé mákẹ́tà mi ti máa ṣe dáadáa sí mi jù. Obìnrin ni. Ó kàn fò sánlẹ̀ ọkàn kú ni. Mákẹ́tà yín tó máa ṣe dáadáa sí yín jù. Ó kàn fò sánlẹ̀ ó kàn kú. Olóore wo ò mọ̀ ní kú. Aláàánú wo ò mọ̀ ní kú. Mo ń gbọ́ bàbá. Èrò ti pọ̀ lójú afẹ́fẹ́. Fíìmù táwọn dẹ̀ ń ta ṣe ń gbà náà. Ta yà yẹn. Mo lọ yáwó ní báńkì ni mo fi yà. Ẹ yáwó ní báńkì fi ya fíìmù. Ó pọ̀ ní sáìsì gbà yẹn 2.5 million. Ṣé ẹ mọ̀ tó ṣẹlẹ̀? Ẹ já kọ̀yìn síbí torí kíní kan ẹ bá ká kíní sókè. Ó yá lọ́bẹ̀ún ẹ bá ká yẹn sókè kó má máa gbé òye wíńdò. So àwa kan kọjú báyìí òye yìí wà máa ṣe kíni yà máa wá. Ó yá fa ilé sẹ́yìn díẹ̀. Bàbá Otolo kan báyìí ẹ jókòó yín bàbá ẹ̀yin lẹ́ lónìí ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Àwa ti débí agbéra all the way from Ìbàdàn agbéra wá sí Ògbómọ̀ṣọ́ torí ìta ni tó di bàbá Otolo. Bàbá kí wá ló ṣẹlẹ̀ ní ẹ̀mí ẹ̀yà ò ní jẹ yín bẹ́ẹ̀ pèdè pé pásítọ̀ ìyà ń jẹ mí. Ọjọ́ tí ẹ wá mo rí bí ẹ ṣe ń sunkún mo rí bí ẹ ṣe ń yìrà mo ní ẹ dìde ẹ ní irọ́ kí n fi yín lẹ̀ ẹ ní nǹkan kan ń ṣe yín pé kí Àgbàlá mo ní Ọlọ́run ni kó jọ ẹ ṣàlàyé fáwọn èèyàn kí ló ń lọ nù láìfù yín gangan. tó ń lọ́pọ̀ kì í ṣe kí bọ́mọ̀ dédé kó wá s'Ògbómọ̀ṣọ́ nǹkan kan lórí méjì ògbómi sọ àgbàlagbà tí bá ń sáré nù ẹ̀kan tí ń wẹ̀yìn tí ò bá lé nǹkan kan lé àmọ́ yáwó 2.5 million mọ́ yá ń gbà náà mo bá ya fíìmù yẹn. lẹ́bàá lójú kí ni. mo bá ya fíìmù ọmọlé àbábẹ́ fún mákẹ́tà fíìmù á jáde bàbá ya fíìmù báwọn oṣù mẹ́ta. bàbá ṣe lè sọ̀rọ̀ kéde ẹ̀. tá a bá ya fíìmù báwọn tó bá jáde oṣù mẹ́ta tí wọ́n bá jáde ìlà tó gba owó. ẹni sùúrù bàbá ṣé ibi tá a wà ilé ń sùn. ibi tí mo sùn rè. jọba ń fídíò bí ibi tá a wà ilé ń sùn ẹ̀mí àwọn wòlíì ibi ilé ń sùn bàbá ibi báyìí like bẹ́ẹ̀dì ilẹ̀ lẹ́lò wà bàbá tó yẹ kó wà nù 3 bedroom flat tó ná sọ̀sọ̀sọ̀ bàbá bò ló ti jẹ́ ẹ ti pẹ́ bàbá kì í ṣe ní kì í sá náà àwa máa ń wọ pàǹtì ìjókòó eré yín ni bò ló ti wá jẹ́ bàbá. lẹ́nu kan ẹni ọba kò sùn kan tí ń gbowó mákẹ́tà bá kú. ó kò ṣùgbọ́n tẹ́ gbó mákẹ́tà yín bá kú. n ò rò gbàdí sí i ṣùgbọ́n mi ò lè máa complain torí pé máa ṣe dáadáa sí mi ń gbà ayé rẹ̀. ẹ̀kọ́ tẹ́lẹ̀ fi kọ́ wa ni pé àwọn ọmọ sọ tí ò dá lẹ́yìn òkú. bàbá ìyàwó yín ń kọ́ sà. ìyàwó mi wà ní tòsí ń bì ẹni tó kú pẹ̀lú mi ẹ̀yọ̀ kan náà ni. ìyàwó yín nìkan ló kú pẹ̀lú yín ń bóná wá wà tí wọ́n sì ń bì. ó wà níbí. sáwọn náà wà ń ta yẹn. ó wà ń ta òun ìyàwó mi nù. àwọn dà. ẹyin ìyá dámọ̀. obìnrin bí ọkùnrin wọ́n mọ̀ ṣe o wọ́n mọ̀ ṣe o iṣẹ́ mi wò lẹ tí wọ́n ṣe ìyàwó yín ni. ìyàwó mi ni. mọ́mí wa bá ń gbójú mọ́mí ó yẹ káwọn ará ilé ìyàwó wọn rèé ìyàwó bàbá Otolo rèé. ẹ kálẹ̀ ẹ kára ilé o ẹ ṣẹ́gun ẹ̀ ní dààmú o ẹ kó àdúró ti wà kò ní sún yín o. ẹ kàn sọ nǹkan ní ìṣẹ́jú kan kí ló jẹ́ ti là kọjá pẹ̀lú bàbá. ó ga sà ojú mi rí mẹ́wàá. kí ló ṣẹlẹ̀. nígbà tí mákẹ́tà wọn yẹn fò sànlẹ̀ tó kú kò sí nǹkan kan mọ́ gbogbo àwọn ọmọ ò lọ skul mọ́ so mo wá bẹ̀rẹ̀ sí ní lọ sí yànà pàjà làwọn àgbà yẹn lẹ́kùn mo wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ títí mo wá ń ta bàtà ní gbàǹjo èmi àtọmọ mi obìnrin yẹn a máa ta bàtà yẹn dago 12 tá a bá ń bọ̀ wálé ní òru yẹn gbogbo ìlú máa ti pa kése àwọn máa wá pèpè bàbá Otolo wá bá wa ṣílẹ̀kùn. ẹ̀yin lẹ́wà lọ mú wọn. bẹ́ẹ̀ ni so àwọn owó yẹn la fi ń jẹun gbà yẹn ṣe everything. ó dà mọ́ ń bọ̀ mọ́ mi ẹ máa pè yí padà mọ́ mi ẹ ra ànúbà ìyàwó bàbá Otolo nú o ìyàwó wọn nìyẹn. bàbá ká má fa ọ̀rọ̀ gùn kó ọjọ́ tí ń lo èrò ti pọ̀ tán wò àwọn èèyàn kulẹ̀ ń retí òní pé ó yẹ ẹjẹ́ á lọ bàbá Otolo lẹ fẹ́ lọ bá bàbá kí lẹ fẹ́ kí àwọn èèyàn tán nífẹ̀ẹ́ yín
àwọn èèyàn tí wọ́n ti máa ń wò yín àwọn ìta fẹ́ rotọ́ lọ́mọ yín lára kí lẹ fẹ́ kí wọ́n ṣe fún yín gangan. níyà ẹ̀yin èèyàn Ọlọ́run ní bá dá yín jẹ́. bàbá ẹ tẹ́ bá lè sọ̀rọ̀ òkè díẹ̀. Ọlọ́run ní bá dá yín jẹ́. àmín. ẹ máa rí ṣe o. àmín. mi ò kọ́lé ẹyọ kan s'Ógbómọ̀ṣọ́ rí bí mo ṣe ṣe tíátà tó. ilé ìtàlẹ́ ló lélẹ̀. bàbá mi ló kọ́lé ibi. bàbá yín ló ní. bẹ́ẹ̀ ni. gbé sójú wíńdò yìí. a sì pọ̀ tá a dílé torí pé àwọn tí àbá wá bí pọ̀. ojú wíńdò ṣé kò sí gíláàsì ṣé gíláàsì yìí ṣó yọ dànù ni. nẹ́ẹ̀tì lásán ni. nẹ́ẹ̀tì lásán ni. mo fi bẹ́ẹ̀. ẹ̀mí mímọ́ o. tí mo fẹ́ káwọn yóò ṣe fún mi ni pé bó tiẹ̀ ojúlé ẹyọ kan péré. kí lẹ pé bàbá. bó jẹ́ ojúlé ẹyọ kan. bó jẹ́ ojúlé ẹyọ tó kan. máa jẹ́ pé èmi mo ní. tó máa jẹ́ pé yín lẹ ní. Bẹ́ẹ̀ni. kẹ́yìn náà kọ́ pé èmi náà kọ́lé láyé. bẹ́ẹ̀ ni s'Ógbómọ̀ṣọ́ torí pé bẹ́ẹ̀ bá dàgbà tó bá rí bí àgbáre ibi kan làwọn ọmọ téèyàn bí ọmọ gbé. kí lẹ pé. bá a bá dàgbà tá a bá rí bí àgbáre ibì kan làwọn ọmọ tí a bá bí ọmọ gbé. àtún ní sọ pé káwọn ọmọ tèmi ó tún máa gbélé bàbá mi tèmi ń gbé. ẹ tún lè ní káwọn ọmọ tẹ̀yìn bá bí kán máa gbélé bàbá mi. kán tún máa gbélé bàbá tí ẹ̀yin gbé. ìdí tí mo fi sọ pé tí mo fi bẹ gbọ́ ara lé ní pé ẹ dákun torí Ọlọ́run ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀. ilé ni mo fẹ́ o. ẹ dákun torí Ọlọ́run. bàbá ètò sàn kankan tójú yín ti rí ná. ìtọ́jú mi rí ìjẹ́ pọ̀ àwa rówó báǹkì san. mo wá ní kí ìyàwó mi máa lọ gba lápò. ìyàwó yín wá lọ ń gba napo. wá lọ gba lápò Ok. àwa fi sanwó báǹkì yẹn bí lápò ṣe di gbèsè sí alọ́rùn nù. napo tún wá di gbèsè. nígbà tí mo wá rí pé ojú ti fẹ́. ẹnìkan ti ń gbè lẹ́yìn ìyàwó yín bì ó ní bẹ́ẹ̀ ni ó ní she is saying the truth ó ní the woman is my friend she is very good and industrious kindly show love to them wọ́n ní ìyàwó yín dáa gan ìyá yín dáa ẹ̀ tún wá ìmọ̀lẹ́wà ẹ wá àwọn èèyàn mọ̀lẹ́ dáa gan ìyá Ádámù. wọ́n níyàwó bàbá Otolo dáa gan àwọn obìnrin rẹ̀ tẹ̀yìn fi ń súre fóbìnrin ẹnìkan ti ń sọ fún ní mọ̀mọ́ yẹn dáa ẹ tún juwọ́ sáwọn èèyàn. ẹ ṣeun ẹ ní dáhùn ẹjọ ràn wá lọ́wọ́ o. ẹ ń kílẹ̀ ní kọ́ ṣe. ó ràn wá lọ́wọ́ kọjá bọ́ọ̀nù yà sákò lẹ́kọ̀ọ́ wá síbi nígbà tí gbèsè pọ̀. ẹ sákò lẹ́kọ̀ọ́ nígbà tí kí ni mà. tí gbèsè pọ̀. ẹ̀mí mímọ́ eré àbò lẹ̀ ń gbé lẹ́kọ̀ọ́ ńgbà yẹn mà. Ìpàjà là ń gbé. Ìpàjà lẹ̀ ń gbé. Bẹ́ẹ̀ni. gbèsè wa pọ̀. Ó pọ̀ sà. owó lápótà ń gbà yẹn la fi san gbèsè báńkì gbà náà. ok owó báńkì tẹ ẹyá tẹ fi ṣe eré yẹn àwọn àgbà lápò àfẹ́ san. tó jẹ́ pé mákẹ́tà wa padà kú ẹ máa gbọ́ o wọ́n gba inter something like ẹ gba owó báńkì láti fi ṣe fíìmù ọmọlé nígbà fíìmù yẹn wá jáde mákẹ́tà tó yẹ kó sanwó ó ti tà ó kàn kú ni ó wá kú bẹ́ẹ̀ ṣe sanwó báńkì bó wà lè ṣe sanwó báńkì ẹ wá lọ yáwó nápò. Èmi wá fi ń ta bàtà níyànjú ẹ wá fi ń tajà. so mo wá ń dáwó yẹn padà a dẹ̀ máa já tún máa sanwó lé èmi náà ni máa san wọn ò pè wọ́n sí fíìmù mọ́ gbogbo ìgbà yẹn wọ́n ṣáà máa ronú màá ní ẹ má ronú mọ́ ẹ má lọ ní stroke. ẹ̀yin èèyàn ìdílé yìí wọ́n nílò àánú ṣé ẹ ti san gbèsè yẹn tán dàárọ̀ yìí. àìsàn tán dọ̀la ó sì kún bẹ̀rẹ̀ pẹ̀tẹ́. irọ́ ni àti ìsan tán. irọ́ ni àti ìsan tán pàápàá bàbá. dàárọ̀ yìí gbèsè yẹn ò tí ì tán ńlẹ̀. àti san bẹ́ẹ̀ o àmọ́ àti ìsan tán. olúwa iye ẹ ti san bẹ̀bẹ̀ ẹ ti san tán kí mọ́mì mo fẹ́ bọ̀ lẹ́nu yín sí ẹ ló mà sórí ètò lẹ́wà mà sórí ètò lẹ́wà yes ma mọ́mì náà máa ṣíde. Yes ma. Ma. Òjò gẹ́gẹ́ ńkọ́. Bàbá yìí ló máa ń pè ní Otolo láyé àṣírí ńlá. Yes ma. Èló lẹ fi bless wọn ma. Wọ́n máa 50,000 naira. 50,000 ètò ti bẹ̀rẹ̀ 50,000 mo ṣe bẹ́ẹ̀ dúpẹ́ gan pé wọ́n ṣe. mo dúpẹ́ mo yá wa mo dúpẹ́ o ọwọ́ yóò ní wọ́n ti bẹ̀rẹ̀ náà nù 50,000 ti wọlé ṣe máa mi again 50,000. Màmá yìí ohun tàbí ẹ̀ tí ẹ̀gbọ́n táwọn sọ ni wọ́n ní gbèsè láwọn látẹ̀kọ́. Ó lé wa ní sà aago 2 lóru mo máa ń wọlé pẹ̀lú ọmọ mi. Aago mélòó 2 òru. lẹ máa ń wọlé láti bo. Lẹ́gbẹ̀ẹ́ títì ní yànà pàjá. èmi máa lọ padà wọn lọ́nà. ẹ ló sà sórí ètò lẹ́wà. Mo máa fi 100,000 ṣí òpó. 100,000 mo dúpẹ́ o. 100,000 ó jẹ́ lò ó jẹ́ 150,000 naira. ẹ wá dúpẹ́ gan pé àṣẹ omi díẹ̀ ojú ní àṣẹ ó dẹ̀rín. ẹ ṣé bàbá. ẹ ṣé àbá o. Ẹ ṣé àdúpẹ́ sà o. Sá.
àmín àmín ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o wọ́n bá gbàdúrà fi dúpẹ́ pé wọ́n ṣe o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ jókòó bàbá ẹ ṣe o wá yes ẹ ṣé bàbá orí ètò láwà 07054 900 751 níbi tá mọ̀ pè sí gbèsè èlò lókun èlò gbèsè ikú. ó tó 9 million sa o. ẹ̀mí mímọ́ o ẹ̀mí mímọ́ owó yẹn ó ti ń dira wọn. ó ń lé sí i wọ́n wá ń fèlè sí i. wọ́n á ń fèlè sí i ní báǹkì. bẹ́ẹ̀ni òótọ́ ni o ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa ká máa yáwó ń báǹkì tẹ́yìn bá ti yáwó báǹkì tí ó bá yẹ ti san interest àbí interest a máa gùn báǹkì wo ni ẹ jẹ́ ń bẹ̀ wọ́n ṣé first bank ni Ecobank ẹ̀ wá dákun ẹ̀ bá ń síjú àná bàbá Otolo short term loan la kọ́kọ́ gbà short time loan lẹ́gbà nígbà tó ti wá pẹ́ wọ́n sọ di long term loan mo wá bẹ̀rẹ̀ sí ní calculate gbogbo short time loan lẹ́kọ́ gbà nígbà wá yá wọ́n sọ di long term is it long time or long term èèyàn tó tó 8,000 ló jókòó tán wò yín bàbá ìyẹn túmọ̀ sí pé àwọn èèyàn nífẹ̀ẹ́ yín ògo ni fọ́lọ́ lókè ọ̀run 07054 900 751 07054 90 àdíjà ìyá kan náà sọ̀rọ̀ bí wọ́n láwọn mọ̀ yín lóòótọ́ ẹ lóò sórí ètò lẹ́wà. orí ètò láwa. Yes sir. Yes. Okay, two things ma bless baba. Yes sir ẹ ṣé daddy. Otolo ni sir. Otolo. But mo ti pè ń gbà kan mo ní mo fẹ́ join foundation so kò fẹ́ hard me so máa lọ add in sí foundation báyìí. God bless you sir. Ṣèrò pọ̀ ni ẹ bá ń bínú chat pọ̀. So and truth and again amúláwọ̀ kan tó fẹ́ ra ilẹ̀ lọ́dọ̀ yín so we need. Yes sir kí lẹ lẹ́fẹ́ fún bàbá Otolo sir. A máa fún bàbá Otolo 20,000 naira. ẹ ṣé mo dúpẹ́ o bàbá yín chat lẹ́yìn ètò sir. ẹ ṣé mo dúpẹ́ o ó jẹ́ lò ó jẹ́ 170,000 naira. Ó jẹ́ 170,000 naira 20,000 kọ́ wọlé ń bí o. 190,000. Ó jẹ́ lò ó 190,000. ó jẹ́ 190,000 sórí ètò lẹ́wà. Ẹ rí àánú gbà hello sórí ètò lẹ́wà ẹlẹ́ máa ń kó slippers lóru ẹnìkan náà ń kọ́mẹ́ǹtì ń bí pé lóòótọ́ ni bóun ti ra slippers lọ́wọ́ yín rí sórí ètò lẹ́wà. Àdíjà mo wo she saying the truth because I bought slippers from her at Anapaja bus stop near under bridge in 2019. Yes. Wọ́n ra slippers lọ́wọ́ yín ẹ̀pẹ̀lẹ́mà ẹ̀ ní jí lórúkọ ẹ̀ ní jíyà mọ́ wọ́n ta slippers lábẹ́ bíríìjì. bẹ́ẹ̀ni ní àná bàjá ń bẹ̀ lálẹ́ níbi aago 12 ni màá lọ pàdé wọn ní bus stop. owó gbèsè tá a fẹ́ san náà dẹ̀ ni mo ṣe máa ń da aago 12. màá kílẹ̀ pé. lórí gbèsè tá a fẹ́ san mo ṣe máa ń da aago 12 London bridge. cause mi ìfẹ́ kọ́ lọ ní stroke mi ìfọkọrin láyé mi àwọn náà mo kọ́kọ́ fẹ́. Fi ọkọ àwọn náà lọkọ yín tẹ ọkọ fẹ́. Bẹ́ẹ̀ ni mo fẹ́ wọn ní at the age of 24 years mo wà tí mo ti fẹ́ wọn. Ẹ̀mí mímọ́ o ẹ̀mí mímọ́. So àwọn èèyàn ní kí n kúrò mo ní mi lè kúrò because nǹkan lè ṣe wọ́n. Mo tó wọ́n ti dàgbà. bó ṣe ní yóò wá lọ tajà ó bá wá lọ tajà báwọn yóò kó láago 12 lábẹ́ bíríìjì pẹ̀lú ọmọ mi kan last born mi Zainab. So wọ́n wá jọ máa bọ̀ tí wọ́n bá ti ń bọ̀ èmi ò wá lọ máa lọ block wọn ní bus stop máa wá mọ̀ wálé ọ̀rọ̀ mi ti yé yín máa mọ̀ wálé tí bá mọ̀ wálé àwọn àfọwọ́ yẹn tá a bá dín náà á tẹ̀lé ìjọ á lọ san gbèsè dé still náà àrí san tán. still náà ẹ̀rí gbèsè yẹn san tán. torí pé mi láti máa sanwó lé láti máa jẹun àti máa sanwó nẹ́pà. ìgbà táwọn báńkì bẹ̀rẹ̀ sí embarrass mi rẹpẹtẹ. Hello? 24,000 naira. 214,000. 200 what? Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Tẹ́nìkan ti wọlé mi o. Ẹ ṣé gan ẹ̀ ní dààmú. Ẹ kú ọwọ́ mi o. Ẹ ṣé o. Lágbọ́ ọlọ́wọ́ yóò nìkan sàlẹ̀ àpò. Ẹ ṣé mo dúpẹ́ gan. Bí tẹ́ tí mu àgbà náà ní wọ̀n bẹ́ẹ̀ ṣe gan. Ọlọ́run ní kí ẹ̀mí padà sí láburú. Òbódé ẹ̀mí mi ò ní jẹ́ sí yín ẹ ṣé gan ẹ̀ ní dààmú. Ẹ rògbò yín lò dálẹ̀ tọmọtọmọ ẹ ṣé gan. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Bàbá Otolo wà ń bí wọ́n ń dúpẹ́ pé àṣọ Ọlọ́run ti rántí àwọn báyìí Ọlọ́run ti rántí yín. Mo máa ń sọ fún wọn lórí mo máa ń kọrin kan nílé pé Bàbá Otolo máa ní kẹ́ má ronú máa lọ́lọ́run wà
torí mi like orin gan tí má ti di gbọ́n ronú bẹ́ẹ̀ má ṣáà máa kọrin má máa kọrin má ní ẹ ṣáà má máa ronú ẹ má ronú kíkan má lọ ṣe yín. bẹ́ẹ̀ ni ṣe mọ̀ sí lóòótọ́ nítorí jẹ́ ká relocate wá s'Ógbómọ̀ṣọ́ yẹn nígbà táwọn báńkì bẹ́ẹ̀ máa embarrass mi káàkiri èmi mo ṣe wá relocate. ó tó time kan wọ́n pè wọ́n pé àwọn máa gbé wọn sórí Facebook kò ní gbèsè ni wọ́n. èyí tó bá mi lẹ́nu gangan nu mo fi wọ́n sáwá s'Ógbómọ̀ṣọ́. wọ́n lẹ́wọ̀n gbé sórí ẹbẹ̀. sórí Facebook pé onígbèsè ni wọ́n. hello yes sir sórí ètò lẹ́wà yes sir. orí ètò ni o ẹjọ ẹ bá bàbá yẹn múra sí dáadáa èmi náà ti sẹ́ẹ̀dì 20,000 naira 244,000 our life ni YouTube yes sir yes sir lórúkọ Jésù wọn máa kú ò báyìí dandan ni dandan ni yes sir ẹ ṣe tà àwọn yẹn níyà wọn gbọ́dọ̀ kú ònú wàhálà yẹn o bẹ́ẹ̀ ni wọn kúrò ó yẹ máa pè wọlé 07054 900 751 receipt kan ti wọlé 070 ẹnìkan náà gbìyànjú ẹ 10,000 naira. 254,000. mi gbọ́ 254,000. sórí ètò lẹ́wà sà. ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run bá dáadáa yín. sórí ètò lẹ́wà 264,000. èló ló pè mẹ́ 10,000. 264,000. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o. 20,000 naira. 284,000, sir. 284,000. 284,000. mo dúpẹ́ o. ẹ máa dúpẹ́ pé wọ́n ṣe o. ẹ ṣe gan ọmọ yóò ní jìyà ọmọ yóò á ṣàṣeyọrí agbára Ọlọ́run ọba mo tẹ dáwọ́lé a máa yọrí sí rere ẹ ṣe gan ẹ dúpẹ́. ẹ ṣé mo dúpẹ́ o. ìyàwó gidi lọ́ọ̀dẹ ọkọ. Ọlọ́run fàlẹ́ bá ká ṣe yín o. hello sórí ètò lẹ́wà wọ́n sí lórí ètò ó yá 07054 900 751 ẹ̀yin tí ẹ fẹ́ pè é lè máa pè wọlé báyìí ẹ fẹ́ gbóhùn bàbá Otolo ẹ fẹ́ support wọn ẹ fẹ́ assist wọn wọ́n wà nínú àwọn gbèsè pẹ́pẹ́pẹ́ kan kì í ṣe pẹ́pẹ́pẹ́ o bẹ́ẹ̀ kò sí ní tó le ju Ọlọ́run lọ kò sí ní tó le ju Ọlọ́run lọ kò sí o 20,000 naira 304,000. 304,000. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣe ẹ ní ọwọ́ yín dààmú máa ròkè o. ibi tẹ́ sí mu àgbà náà ní wọ ẹ bẹ̀rẹ̀ rọlá kò bá o. ẹ ní dààmú láyé Ọlọ́run fàlẹ́ yín bá o. ká ṣiṣẹ́ yín o. àmín ẹ ṣé mo dúpẹ́ o. àmín Ọlọ́run fàlẹ́ bá ká ṣiṣẹ́ wọn. àánú tí ò ní gbìmọ̀ àfọ̀hún láyé yín tọmọtọmọ ẹ ṣe gan lágbára Ọlọ́run 304,000. ẹ ṣe gan 20,000 naira 324,000. 10,000 naira 334,000. ó jẹ́ lò 334,000. 334,000. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ní èyí ló pé 354,000. ẹ ṣe gan 20k àbí ó yá ẹ máa pè wọlé ẹ máa kọ́mẹ̀ntì ẹ máa send receipt sórí WhatsApp adúpẹ́ TikTok àwa ń bẹ adúpẹ́ Instagram àwa ń bẹ YouTube àbí. ẹ ṣeun ẹ ní rápadà sí lábú lágbára Ọlọ́run ọba iṣẹ́ yín ẹ ní rápadà sí lábú ẹnìkan tún ju receipt sí bí o 10,000 naira 364,000. 364 bàbá yìí máa rí àánú gbà ẹyin tí Ọlọ́run fẹ́ lò fún bàbá dà. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ní yóò ní gbèsè o. àmín Ọlọ́run jẹ́ gbèsè o. àwọn afọ̀hún láyé yín tọmọtọmọ oore tí ò ní gbìmọ̀ ọ̀run á darí ẹ̀ sí yín ẹ ṣe gan. àwọn bàbá tán ti múnú yàn dùn yìí ó yẹ kí inú tiwọn náà dùn ẹ ṣé mo dúpẹ́ o. ó yẹ kí inú wọn ó dùn kálẹ̀ ó yẹ káwọn náà rí àánú gbà ó yẹ kí wọ́n rí àánú Ọlọ́run gbà wọ́n ó dẹ̀ rí gbà. Àmín. Bàbá I feel your pain mo feel n tẹ́ ńlá kọjá àánú ó sọ̀ lẹ́ẹ̀kan sí i so ibi tẹ́ wá ń gbé láti gbàtẹ́ ti dé ni gbàtẹ́ ti dé láti Èkó tẹ́ bá níṣẹ́ ńkọ́ ẹ bá níṣẹ́. ibi náà mo ti wọn pè wọn tíṣẹ́ wọn pè wọn tíṣẹ́ sà. níwájú ta mi lọ́jà lọ́hùn láàrin ọjà mo mọ̀ sí kẹ̀kẹ́ ńbẹ̀. kẹ̀kẹ́ ẹ mo fi rẹ́ǹtì. kí ni jẹ́ kẹ̀kẹ́. kẹ̀kẹ́ táwọn kékeré máa ń gùn. lè wọ́n fi rẹ́ǹtì ńbẹ̀. ẹdúró ẹni wọn pé bàbá ṣiṣẹ́ bó ni bàbá ṣe wá ń jẹun bó ni ṣe ń lì. ẹni náà mo sọ pé kẹ̀kẹ́ ni mò ń fi ṣe rẹ́ǹtì. èmi náà dẹ̀ máa ń lọ sí Èkó mo lọ máa ń kọjá wà ṣùgbọ́n máa kiri. èmi fẹ́ kẹ́ ṣe ẹ máa ń kiri. bẹ́ẹ̀ ni sà.
ẹ máa ń kiri ẹ̀yà bẹ́ẹ̀ tí wáyé. bẹ́ẹ̀ mo máa ń kiri. kí lẹ máa ń kiri. mo máa ń kiri àwọn slippers rọ́bà yẹn náà ni tí mo ń ẹran bàtà o. bẹ́ẹ̀ ni ká lè máa fi jẹun pẹ̀lú àwọn ọmọ torí àwọn ọmọ wa gan ìparí school. 364,000. ilé ìlágbára o. gbogbo ohun tí oníkálukú ń là kọjá olúwa yóò yanjú ẹ̀. ìṣòro tí ẹnikẹ́ni ń là kọjá olúwa yóò yanjú ẹ̀. 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 má bá ń gbé kọ̀ yẹn o má bá ń gbé kọ̀ yẹn o. 20,000 ti wọlé ń bí. 384,000. bí wọ́ 384,000. ẹ̀rọ àdúgbà o 384,000. 394,000. ẹ ṣé mo dúpẹ́ o. ibi tẹ́ sí inú àgbà náà ní wọ́n bẹ̀ àbùsínitọ́ lókun àbùsínitọ́ lọ́sà lágbára ọlọ́wọ́ bẹ́ẹ̀ ṣe yín á máa gòkè. ọwọ́ yín ò ní relẹ̀ o. ẹ ṣé gan adúpẹ́ o. kì lọ́wọ́ yín ò máa lọ ẹ ṣé mo dúpẹ́ o. ó jẹ́ lò 394,000. 20,000 naira. 404,000. 404,000. ẹ ṣé gan o. 404,000. gbogbo ẹ̀yin tí ọlọ́run lójú òní tì yín ẹ máa rí àánú gbà. 414,000. 400 what? 14,000. 414,000. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé gan. receipt kan ti wọlé 5,000 naira. 419,000. ẹ ṣé mo dúpẹ́ o. 419,000. 419,000. ẹ ní tẹ́ o. 419,000. 10,000 naira. 429,000. 429,000. 429,000. bàbá máa rí àánú gbà. mo dúpẹ́ o. mo dúpẹ́ o. mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣeun gan ẹ ní dààmú o. àmín. àpàdà sí lábúrò ní jẹ́ ti àmín. pásítọ̀ náà ẹ ṣeun gan. olúwa ṣeun. ògbó yóò ní wọ mi sá. àmín. apá ọ̀tá ò ní Hello? wọ ẹ̀yìn. 459,000. ẹ ṣé mo gan. dúpẹ́ o. ó jẹ́ lò 459,000. ó jẹ́ 459,000 naira. 459,000 naira. mo mọ lóore Ah, o. ògo ni fún Jésù. mo mọ lóore o. ògo ni fún ọlọ́run bá ń Jésù. dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ ń náwó sí mi o. ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ ní ya onígbèsè láíláí. àmín. ẹ ní ya onígbèsè. àmín. ẹ ṣeun ẹ ní tọrọ jẹ láyé yín tọmọtọmọ ẹ ṣeun. ọlọ́run fi àlùbáríkà àpàdà sí sí yín. lábúrò ò ní jẹ́ ti yín lágbára ọlọ́run ọba. ẹ ṣé mo ipá dúpẹ́. àkà ò ní ka yín pọ̀ tá ò ní ẹnìkan ka náà yín ju 1,000. tọmọtọmọ. ẹnìkan náà ju ẹ 1,000. ṣeun. 460,000. ó jẹ́ 460,000 naira. hello ma. sórí ètò lẹ́wà. ẹ ṣeun gan. sórí ètò lẹ́wà. ẹ ṣé mo dúpẹ́. sórí ètò lẹ́wà. wọ́n sì lórí ètò. sórí ètò lẹ́wà. 20,000 naira. 480,000, sir. 480,000. ẹ ní dààmú o ẹ ṣé o. agbára ọlọ́run ọba padà sí lábúrò ò ní jẹ́ Ẹ̀pẹ̀lẹ́. ti yín tọmọtọmọ tẹbí tará Àmín. òbò díẹ̀ mi pin ò ní jẹ́ ti yín Àmín, àmín, ẹ̀rọ̀gùn yín lò dálẹ́ májẹ̀mú tí bòbò dí ò ní bòbò ayé yín jẹ́ tọmọtọmọ ẹ ṣe sórí ètò lẹ́wà. àdúpẹ́. bẹ́ẹ̀ orí ètò ní sà yes sir. ẹ ká sọ ẹkúṣẹ́ olúwa. Olúwa ṣiṣẹ́ sí. advice ni kí n tó support. yes sir. Yẹ, ṣé ẹ ń gbọ́ mi sà? à ń gbọ́ iná di wa. Yẹ, advice mi ni pé tó bá kọ́lé fún wọn. 5,000 naira. 485,000, sir. ẹ ṣé mo dúpẹ́ o. ìyẹn dẹ̀ sì remain. 485,000. ìkànnà máa kọ́kọ́ ṣe inú méjèèjì. ìkànnà máa kọ́kọ́ ṣe 10,000 naira. 495,000, dúpẹ́ sir. o. ẹ ṣeun. ẹ ṣé mo dúpẹ́ o. jẹ́ ń wo ok ibi ló wà. ẹ ṣe gan ẹ ẹ ṣé ní o. dààmú o ẹ ṣé mo dúpẹ́ o. wow. ẹ ṣeun ẹ ní dààmú láyé yín tọmọtọmọ ẹ ṣe gan. 46,000 naira. ẹ ṣé mo dúpẹ́ o. 46,000 naira. 541,000. 541,000.